kí gbogbo wa ní párántòkò òjò balẹ̀ ọkà àtúnyẹ̀rì ìyẹ̀rì akálára akájèrò akí ọwọ́rọ̀gún àga ìmọ̀ta èdè àwa ti kí wìrìwìrì tí ń bá wọn dúró nípẹ̀kún ẹ̀rí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé pátápátá gbogbo yín la kí akáàbọ̀ sórí ètò yín ètò wa ẹwà èdè ètò tó tọmọdé tàgbà wa tá a fẹ́ràn ètò tó a fẹ́ràn ká máa gbọ́ ètò tó kún fún ọgbọ́n àti òye ètò tó kún fún àṣà àti ìṣe ètò tá a ti máa gbìyànjú láti máa ṣe kíni láti máa gbé àṣà àti ìṣe wa lárugẹ níbi tá a wà lónìí àti sọ fún wa pé a máa gbádùn ara wa bẹ́ẹ̀ rà sí gbádùn ṣúgà téèbù gbádùn sìgá lórí ètò yìí a ti sọ fún wa pé abala mẹ́ta báyìí náà ló pín sí abala àkọ́kọ́ la ti sọ fún wa pé a máa gbìyànjú láti máa ṣe kíni láti máa gbé àwọn ọba aládé àwọn ìjòyè ọrùn lẹ̀kẹ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn èèyàn kàbìtìkàbìtì àwọn èèyàn ńláńlá tí wọ́n ń ṣàlójú àṣà àti ìṣe nílẹ̀ haúsá èyí lẹ́yìn òdì tá a wà yìí a tún sọ fún wa wípé abala ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ láti máa gbìyànjú eléyìí tí ó máa wúlò fọmọdé àti àgbà wa abala ẹlẹ́ẹ̀kẹta náà láti sọ fún apá máa gbìyànjú láti ṣe kíni láti máa yànnàná láti máa ṣàlàyé láti máa ṣe àtúpalẹ̀ àwọn èdè yorùbá kọ̀ọ̀kan eléyìí tó bá rújú àbẹ́yìí tí ò yé wa ní báyìí ẹ jẹ́ ká wá tara ṣàṣà ká bọ́ sábala lákọ̀ọ́kọ́ ẹ wo níbi tá a wà yìí agbọ̀ngbìrì ọgbàjá pẹ́ńpẹ́ yóò kún ọmọ nǹkan ó gbé nǹkan hànú torí wípé àdúpẹ́lọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa èdè tv tẹ́ ẹ ti wá lẹ́yìn débi tá a dé àti ń sọ fún yín láti ẹ̀yìn wa wípé láṣẹ Elédùmarè a máa gbàlejò àkọ́kọ́ wá sórí ètò yìí lónìí ọlọ́run ti wá bá wa ṣe o àlejò àkọ́kọ́ ti wà láàrin wa. wádìí mò ń perí bàbá wo nínú re bàbá wo ọlọ́kàn re afẹ́nifẹ́re bàbá dáadáa bàbá tó fẹ́ ọmọdé tó fẹ́ àgbà bàbá tó jẹ́ pé àwọn èèyàn àti ọlọ́run Elédùmarè ló gbé wọn sípò wọn ò fagídí débẹ̀ bàbá dáadáa ọ̀dọ̀ wọn náà la wà ẹ jẹ́ ká lọ bá bàbá ká kí bàbá. ń kàbọ̀ sórí ètò yín ètò wa ètò ẹwà èdè ẹ bá kí àwọn aráalé. mo kí yín kó àbọ̀ mo sì ti àtàrà yín mo kí gbogbo aráalé tí wọ́n ń wò wá pé wọ́n kú jẹ́ mẹ́ta mo sì kí yín pé ẹ kú iṣẹ́ ribiribi tẹ́ ń ṣe láti gbé ẹwà àti ògo àwa Yorùbá jáde. bàbá ẹ dákun ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé. orúkọ mi ni Adéyínká Ọlápàdé orúkọ muslim ni Liadi. bàbá ẹ dákun ọmọ bíbí ìlú wo ni yín nílẹ̀ Yorùbá. ọmọ Òṣogbo ni mí ní Òkè Baálẹ̀ ilé Òré Òkè Baálẹ̀ Òṣogbo. bàbá ìgbà wo lẹ dé ilẹ̀ Haúsá náà. mo ti wà níbí láti ọdún 1985 ibẹ̀ mo ti wà Èkó ni mo wà kó tó dìgbà yẹn iṣẹ́ tó gbé mi wá sí ìlú Kaduna. bàbá ẹ dákun oyè wo gan lẹ jẹ nílẹ̀ Haúsá náà sáà wà yìí. ẹ ṣeun oyè bóyá ní ti ìbílẹ̀ lẹ́mí tó bá jẹ́ ti ìbílẹ̀ èmi ni a ní àsìkò tá a wà yìí èmi ni ààrẹ fún gbogbo ọmọ Yorùbá tó ń gbé Kaduna mo ti fìgbà kan jẹ́ alága fún gbogbo ọmọ Ọ̀ṣun tó wà ní Kaduna ìgbà dúpẹ́ lọ́dọ̀ náà èmi ni ààrẹ ń sìn. ẹ ti fìgbà kan jẹ́ alága fún gbogbo àwọn ọmọ Ọ̀ṣun tó wà ní Kaduna ṣùgbọ́n ní kété tá a wà yìí ẹ ti jẹ́ ààrẹ fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ní Kaduna ẹ ṣeun bàbá. ẹ jọ ìgbà wo lẹ jẹ oyè yìí gan tí í ṣe oyè ààrẹ yìí. mo ti jẹ́ igbákejì ààrẹ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún kó tó di 2017 ní 2017 ìjọ kọkàndínlọ́gbọ̀n oṣù keje ni bàbá tí wọ́n jẹ́ ààrẹ wa Alhaji Abdulganiyu Oguntoyinbo ni wọ́n papòdà lẹ́yìn tí wọ́n papòdà ni mo wá di adelé ààrẹ àṣeyẹn títí ìgbà tó di ọdún tó kọjá yìí nínú oṣù kẹwàá ọdún tó kọjá 2019 ni gbogbo ẹgbẹ́ panu pé kí n di ààrẹ. ẹ jọ̀ọ́ bàbá àwọn ààrẹ mélòó ló ti jẹ síwájú kí ẹ̀yin tó jẹ. ẹ ṣe tí ní pé ká pè ní ààrẹ ẹnìkan ṣoṣo ìyẹn bàbá Ògúntóyìnbó nìkan ni ṣùgbọ́n kó tó di páwọn bọ́ sípò a ní ẹni tó jẹ́ bí olórí Yorùbá adarí Yorùbá àwọn bàbá yẹn wọ́n wà ń gbà yẹn bẹ́ẹ̀ láyégbà tí Alhaji Ògúntóyìnbó ni wọ́n sọ di ààrẹ èmi wá ní ẹnì kejì ní bí mo ṣe wà ń sìn.
ọ̀dà bàbá báwo ni ààrẹ Yorùbá ṣe wáyé ní jíjẹ lágbègbè tá a wà nítorí parí pé ilẹ̀ Haúsá la wà. Ṣẹ̀wọ̀n ìlú ò lè wà kó má lò lórí ní bá a ṣe wà ń sìn. A rí i pé òótọ́ pé a fẹ́ jẹ ààrẹ, a fẹ́ joyè, a fẹ́ jọba, ilé láti kó àṣà yẹn wá bí. Torí pé láàrin àwa ọmọ Yorùbá a máa ń wà a mọ̀ yìí pé àwọn kan wà tán gbọ́dọ̀ wà wájú táwa yòókù a máa tẹ̀lé. Àti pé ó tún wá ṣe pàtàkì torí irú ibi tá a wà yìí tó yẹ pé ìgbà míì wà wọ́n ní àmì nǹkan ò gbọ́dọ̀ máa dá ṣe, àgbájọ ọwọ́ là fi ń sọ̀yà. Tí a bá lálejò láti ilé tàbí alálejò ní ibì kan tá a fẹ́ lọ tán láti kóra wa jọ láti lọ, àwọn kan ni ó ṣáájú wa. Nítorí ẹ̀ ló fi di pé pẹ̀lú àwọn ọmọ Yorùbá wọ́n pọ̀ gan ní Kaduna, wọ́n sì pọ̀ lókè Ọya. Tá a bá rí pé a ní ibi tá a ti kóra wa jọ, tá a ní ẹ̀wọ̀n tá a yàn pé wọ́n mọ̀ ṣáájú wa, kò ní ṣeé ṣe. Tí a bá tún wá wò ó láti bí year 2000 títí dìsìn orí àgbẹ̀fà láti bí 1980 títí dìsìn lóòrèkóòrè ni èdè àìyedè máa ń ṣẹlẹ̀ láàrin ìlú ní Kaduna, ní Kafanchan, ní àwọn ìlú yòókù tán wà káàkiri. Tó irú àsìkò bẹ́ẹ̀ bá dé, àwọn ọmọ Yorùbá mọ́ láti ní àwọn tí wọ́n gbárùkù tì, tí wọ́n mọ̀ bá wọn sọ̀rọ̀, tí wọ́n mọ̀ bá wọn ṣe ètò bí ìlú ó ṣe tó. So irúgbà tí tó yíya 2000 táwọn èèyàn ń jà fún ọ̀rọ̀ ṣẹ̀ríà tàbí kò sí ṣẹ̀ríà, àwọn tán jó lórí àwọn ni gbogbo wa sùúrù bò, àwọn náà bá wa ṣètò. Àwọn ọmọ Yorùbá tí wọ́n rò pé ibi táwọn wà yìí o kò ààbò tó péye ò sí fáwọn tí wọ́n fẹ́ lọ sílé, àwọn tó wà níwájú wa gbà yẹn àwọn ni ó ṣètò bí gbogbo wọn sì lọ sí ilé kan tó tún wá padà nígbà tí mo kọ́ tó lójútùú. Bàbá àti pé kí ni àjọṣepọ̀ tó wà láàrin Yorùbá àti àwọn Haúsá? Ǹjẹ́ àwọn náà fọwọ́ sí kí ààrẹ máa wáyé ní jíjẹ tàbí oyè kan kó máa wáyé ní jíjẹ nílẹ̀ Haúsá tá a wà ní? Kì í ṣe wípé a ní nǹkan kan tó sọ wípé tó wá látọ̀dọ̀ àwọn elédè míì, Haúsá in particular, pé kí Yorùbá ní aṣáájú àbí kan yan ọba àbí kan yan ààrẹ. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n alátiṣe ní màá ti ṣe ààrẹ. Àwa fúnra wa la rò wípé tá a bá ní ibi rẹ̀ nìkan tá a lè pè, tá a lè fi síwájú, yọ̀bọ̀yọ̀bọ̀ lọ̀rọ̀ wọ́n máa rí. So kò ń ṣe pé bóyá Haúsá ló sọ pé lọ yan ààrẹ, ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ mo ti sọ fún yín tẹ́lẹ̀, a ní àwọn kan tó jẹ́ ọba, ìyẹn bí aṣíwájú Yorùbá àdúgbò káàkiri ní Kaduna bí. Àwọn yẹn àwọn ọmọ Yorùbá tó ń gbé àdúgbò, àwọn ni wọ́n yàn wọ́n. Ṣùgbọ́n ó láti jẹ́ níbàámu pẹ̀lú nǹkan tí àwọn tó ń jẹ́ sẹ́ríkì tàbí olóyè tó jẹ́ orí Haúsá tí wọ́n fara mọ́. Sẹ́ríkì yẹn àwọn olóyè kan ló ń jẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá ń bíbá tá a wà. Àwọn olóyè ló ń jẹ́ bẹ́ẹ̀. Bàbá ṣé ẹ̀yin náà ní àwọn olóyè tẹ́ ẹ jọ ń tukọ̀ lù? Bẹ́ẹ̀ ni, a ní olóyè ìfà gbogbo wa tó bí ọgbọ̀n tájọ ń tukọ̀ Yorùbá community. Àwọn lẹ́yìn èmi a ní igbákejì ààrẹ, a ní igbákẹta ààrẹ, a ní akọ̀wé, àwọn tó tún tẹ̀lé, aláwọn tó ń bá aṣojú tó ń ṣe amúkoro gbogbo nǹkan tá à ń ṣe. Oríṣiríṣi oyè a ní tó 30 oyè. Ǹjẹ́ ìjọba ìpínlẹ̀ náà mọ̀ nípa oyè ààrẹ ní jíjẹ? Kì í ṣe pé àwọn ni wọ́n ń gbé ọ̀pá àṣẹ fún ààrẹ, ṣùgbọ́n ìjọba mọ̀ torí pé ìgbàkúùgbà tí nǹkan bá ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ kí àwọn tó fẹ́ fi tó àwa Yorùbá létí, ọ̀dọ̀ wa náà máa ń wá. Ìgbà tá a ṣe ìdìbò tọdún tó kọjá, gbogbo àwọn tó fẹ́ dìbò ni wọ́n á ń bá wa ká báwọn bá àwọn ọmọ ẹgbẹ́ wa sọ̀rọ̀ lórí nǹkan tí wọ́n fẹ́ ṣe fún ìlú.
bàbá ṣé àsìkò wà tí ààrẹ máa ń ṣe ayẹyẹ ìgbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ tàbí kó àwọn èèyàn ìlú lẹ́nu jọ? Eléyìí máa ń wáyé gbogbo ìgbà, ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù nínú àwọn ayẹyẹ bẹ́ẹ̀ tá a ní òní ìjọ kan tá a yà sọ́tọ̀ tá à ń pè ní ọjọ́ Yorùbá. Ìyẹn jẹ́ sátidé ọjọ́ àbámẹ́ta alákọ̀ọ́kọ́ nínú oṣù kọkànlá ọdọọdún. Sátidé alákọ̀ọ́kọ́ nínú oṣù kọkànlá lọ́dọọdún àìṣe àyájọ́ ọjọ́ yẹn à ń pè ní ọjọ́ Yorùbá. Tá a bá fẹ́ ṣe oríṣiríṣi ayẹyẹ la máa ń ṣe. A máa pe àwọn èèyàn tí ó wà sọ̀rọ̀ fún wa nípa èdè, nípa ẹwà, nípa ìbílẹ̀ wa, tí ó tún fún wa ìfiyé wa oríṣiríṣi àṣà tá à ń ṣe nílẹ̀ Yorùbá. Tá a bá di ìjọ sátidé yẹn la ṣe àṣekágbẹ́. A máa ń ṣe nígbà mẹ́ta pé àwọn míì ò gbà, àwọn èèyàn ò gbà bọ́ọ̀lù tí gbogbo wọn lọ síbẹ̀. Bá di ìjọ sátọ̀dé alákọ̀ọ́kọ́ oṣù kọkànlá yẹn a péra wa jọ nílé ìpàdé wa tàbí gbọ̀ngàn míì tá a bá rí i pé ó tó láti fi ṣe irú ayẹyẹ bẹ́ẹ̀. Ǹjẹ́ oyè ààrẹ tẹ́ ẹ jẹ yìí àti àwọn ọmọ ẹgbẹ́ yín ǹjẹ́ a rí nílẹ̀ Yorùbá tá a ti wá tó jẹ́ pé àwọn náà mọ̀ sí bí àwọn èèyàn jàǹkànjàǹkàn nílẹ̀ Yorùbá tí wọ́n mọ̀ pé ń ṣerú ẹgbẹ́ báyìí nílẹ̀ Haúsá tá a wà yìí? Ó pọ̀, wọ́n mọ̀ dáadáa láti bẹ̀rẹ̀ tipẹ́ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Nígbà tí mo wà ní alága fún gbogbo ọmọ Ọ̀ṣun, wọ́n mọ̀ wá débi pé tí àwọn gómìnà wa ní Ọ̀ṣun tó bá fẹ́ yan àwọn aláṣẹ bíi kọmíṣánná, wọ́n fẹ́ fi àwọn èèyàn ṣe bọ́ọ̀dù, wọ́n máa ń béèrè fún àwọn ọmọ táwa fẹ́ fi sílẹ̀ látọ̀dọ̀ wa ń bí. Ìgbà míì wà gan tẹ́ pé tí àwọn iléèwé gíga tó wà ní area wa gẹ́gẹ́ bí Ìbàdàn Polytechnic, Ọ̀ṣun State Polytechnic, University of Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University, wọ́n máa ń béèrè pé ṣáà ní àwọn ọmọ wa tá a fẹ́ kí wọ́n wọlé síbẹ̀ lásìkò orúkọ wọn ránṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní làwọn ọmọ yẹn náà ti ṣoríire bẹ́ẹ̀. Láì ní gbara wa lásìkò, a dúpẹ́ lọ́wọ́ yín bàbá. Láṣẹ Elédùmarè àjíǹde ara yín á máa jẹ́. Láṣẹ Elédùmarè gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣiṣẹ́ ṣe lóòrùn ẹ ò ní dùbúlẹ̀ àìsàn jẹ́. Láṣẹ Elédùmarè ilé àtọ̀nà yín láṣẹ Elédùmarè kò ní bàjẹ́. Láì ní gbara lásìkò bàbá, a dúpẹ́ pé ẹ gbà á tọwọ́ tẹsẹ̀. Kí ni ìmọ̀ràn tẹ́ ní fún àwọn ará ilé pàápàá jùlọ àwọn tó ń gbé ilẹ̀ Haúsá tá a wà? Ẹ ṣé, mo rò bí ọ̀rọ̀ nǹkan pàtàkì ni ìbéèrè pàtàkì lẹ́bẹ̀rẹ̀ yẹn. Ìkíní, mo fẹ́ rọ gbogbo àwọn ọmọ wa, àwọn èèyàn wa gẹ́gẹ́ kan mọ̀ pé ilé làpọ̀ sinmi oko. Kò sí bí àjò ṣe lè gbìyàn tó, ilé náà ládòrí kan jọ kan. So tán bá ti ń ṣe ibi kan máa ṣe ilé náà. A máa ń sọ fún ara wa ní gbogbo ìgbà wípé ká má máa fi gbogbo ọwọ́ jẹun, ká máa rí pé a ní àjẹṣẹ́kù, jẹ́ pé bá ń ṣe nǹkan bí a lè máa rí ọwọ́ tọ́ka sí nǹkan tá a ṣe nílùú abínibí wa. Ọ̀pọ̀lọpọ̀ èyí tó ṣe pàtàkì bẹ́ẹ̀ ni pé ibi tá a bá gbé là á ṣe. Bá ṣe wà ń bí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tó wà níbi tá a wà, ká rí i pé nǹkan ò dàrú látọ̀dọ̀ wa wá. Ká ṣe kán mọ̀ yìí pé èèyàn rere làwa tá a wá láti ilẹ̀ Yorùbá. Àwọn tó ṣe bátò làwọn tá a wá láti ilẹ̀ Yorùbá. Títí lórí àwọn ọmọ wa tó wà léèwé, tí n bá fẹ́ ṣàpèjúwe, àwọn ọmọ wa wà ní Federal Technical College FTC, pé oríṣiríṣi nǹkan tó gbé ṣe, àtàwọn ọmọ tó wà ní Polytechnic Àtúnámbì. Tẹ́ bá débẹ̀ ẹ rí oríṣiríṣi nǹkan tó ń ṣe, tẹ́ pé tán ti ṣe lọ́dọọdún, wọ́n bá ti wà ń bẹ̀ wọ́n á ṣe, tẹ́ pé gbogbo àwọn tó ń kẹ́kọ̀ọ́ lọ́ndà wọ́n mọ̀ ìpá àwọn ọmọ Yorùbá ló ṣiṣẹ́ báyìí. Kódà kan tún ọ̀nà ṣe, kan tún ilé inú building ibi tán ti ń kọ́ ẹ̀kọ́, kan tó ṣe oríṣiríṣi nǹkan báyìí náà ń gbé ṣe tó yìí wú àwa tàjẹ́ bàbá wọn lórí. Bàbá ẹ ṣé a dúpẹ́. Ìmọ̀ràn wo lẹ wá ní fún
àwa tá a wá bá yín lálejò eléyìí tí í ṣe Ẹwà Èdè TV station ìmọ̀ràn wo lẹ ní fún wa àti pé ǹjẹ́ ń tá a ṣe ìwú yín lórí púpọ̀. mo dúpẹ́ mo láti kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ronú lọ́nà tẹ̀sí ronú yìí àti gbé nǹkan dìde ó le ṣùgbọ́n àwọn tọ́lọ́run bá mí sí tọ́lọ́run sì fún ní agbára láti lè rí i pé kán mọ̀ pé àyè yìí ìtọ́jú òyìnbó ń pè ní opportunity ni ká rí i pé àṣìṣe tì ká sì gbé lọ sókè èyí tẹ́ bèrè yìí ó lè má ti jọ yín lójú ìṣẹ́ ribiribi ni tá a bá wo àwọn ilé àwọn oníròyìn tó yẹ pé ó ti fìdí múlẹ̀ lórílẹ̀ ayé nísìn CNN bàbá lò gbogbo 40 years ago mi ò kò sí CNN but CNN nísìn òun ló gbé fọ gbogbo ayé báwọn náà ṣe bẹ̀rẹ̀ nìyí àwọn míì wà gan tẹ́pọ̀n àbẹ̀rẹ̀ nírú lẹ́kùn tẹ́yìn fi bẹ̀rẹ̀ àti náwọn equipment tẹ́ gbé káàkiri tẹ́ fi ń ṣe gbogbo tẹ́ ṣe ẹlòmíì ò ní nígbà wọ́n bẹ̀rẹ̀ so ẹ̀ láti wò pé ọlọ́run ṣàyíyàn láàrin àwọn èèyàn ni iṣẹ́ tẹ̀ ń ṣe màá rọ̀ yín pé kẹ́ ẹ múra sí i kẹ́ ẹ má jẹ́ kò sí ibi tí kò sọ́nà tóoró tó dé ibi ọ̀la láti wọ́ òkè máa wà ìsàlẹ̀ máa wà nǹkan ò ní lọ bẹ́ẹ̀ ṣe fẹ́ kó lọ ńgbà míì ṣùgbọ́n àkórí tìtẹ̀ bá ní ọ̀dọ́ máa gbé yín débi tẹ̀ lọ màá rọ̀ yín pé kẹ́ ẹ múra kẹ́ ẹ sì rí i pé nǹkan tẹ́ bá ti fi sọ́kàn yín pé ǹdẹ fẹ́ dà ẹ jẹ́ pé ọ̀rọ̀ táwọn èèyàn sọ wọn lè ṣáà kó di yín lọ́wọ́ kẹrì pé kó bí ẹ dojúkọ bí tẹ́ bá ti ní ẹ fẹ́ dé láti jẹ́ kẹ́ débẹ̀. ẹ ṣé bàbá inú wa dùn lọ́pọ̀lọpọ̀ inú wa dùn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe bá wa dáhùn gbogbo ìbéèrè wa àti ìmọ̀ràn tẹ́ gbà wá láṣẹ Elédùmarè àjíǹde ara yín àtún máa jẹ́ sí i àtilé àtọ̀nà yín Èdùmarè ọba mi òkè kò ní í bàjẹ́ ní báyìí láì ní gbára ọ lásìkò a tún bọ́ sábalẹ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ bàbá wa ṣùgbọ́n ká tó bọ́ sábalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ ká sáré dójú ọjà náà à ń bọ̀.